Ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé ìlú kan wà tí ẹdì àkùkọ ò gbọdọ̀ kọ? Bẹ́ẹ̀ ni, ẹdì àkùkọ wọn ò gbọdọ̀ jẹ, bẹ́ẹ̀ ni wọn ò gbọdọ̀ sín. Ẹ kú dédé àkókò yẹ kú bójú ọjọ́ ti rí lọ́dọ̀ tìmí, ọ̀dẹ̀ ò dùn bí. Bó ṣe yà yín lẹ́nu náà ló yè mí. Ìlú yìí wà ní ìlú Abẹ́òkúta, lábẹ́ ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ń pe ìlú yìí ní Ẹ̀kùn Ìtùbú. Ní ìlú yìí, àkùkọ yìí kọ, ọ̀dẹ̀ yìí sín, wọn ò lè jẹ, èèwọ̀ ni nílùú yìí, tí ò dẹ̀ sẹ́ni tó lè dá èèwọ̀ yìí kọjá. Wọ́n ti gbé èèwọ̀ yìí kalẹ̀ láti ìgbà ìwáṣẹ̀, láti orí ìrandíran títí dọjọ́ ẹ̀ní. Èèwọ̀ yìí kù bẹ́ẹ̀ ní ìlú Ẹ̀kùn Ìtùbú. Tẹ́ bá dé ìlú yìí lónìí, ẹ̀ní gbọ́ kádìyẹ kọ, ẹ̀dẹ̀ ní kófìrí adìyẹ àkùkọ. Gẹ́gẹ́ bí ìtàn tí wọ́n ti bá ńlẹ̀ tó dẹ̀ tún kù ń ṣe títí dọjọ́ ẹ̀ní ni pé tí wọ́n bá ti sin ẹdìyẹ àkùkọ ní ìlú yìí á túká, nǹkan ò ní lọ déédé mọ́. Wọ́n bá fi òfin efi lélẹ̀, ẹnikẹ́ni tó bá dánrú ẹ̀ wò tó dá òfin yìí kọjá, wọ́n ti gbé ìyà kalẹ̀ fún òǹtọ̀hún. Ohun tójú òrírí, ojú àwọn ẹni tó dánwò lọ́jọ́ kìíní àná, wọ́n ti fojú bà á. Nítorí ẹ̀, títí dọjọ́ ẹ̀ní, àṣà yẹn tún kù fẹsẹ̀ múlẹ̀ ní ìlú Ẹ̀kùn Ìtùbú, tí ò sì sẹ́ni tó lè sin ẹdìyẹ, wọn ò dẹ̀ lè jẹ, kò sì wá lè kọ nílùú náà. Ṣẹ́yìn náà ti wá rí i pé àṣà kù tó tún kù ń jẹ́ àṣà. Kàkà tí wọ́n fi wá sin ẹdìyẹ àkùkọ ńkọ́, pẹ́pẹ́yẹ náà mú ní kúkúdù nílùú yìí tí wọ́n ń sìn, nítorí wọ́n nígbàgbọ́ pé pẹ́pẹ́yẹ ó máa ń tán ìṣòro àìrọ́mọ bí. Pẹ́pẹ́yẹ náà máa ń sìn nílùú yìí títí dọjọ́ ẹ̀ní. Ẹ lè ṣèwádìí kẹ́yìn náà kẹ́ lọ fojú gan ní ẹ̀. Tẹ́ bá wọnú ìlú yìí lọ́jọ́ ẹ̀ní, ẹ̀ní rí ẹdìyẹ àkùkọ dépò tí fẹ́ fi gbọ́hùn ẹ̀. Ìlú yìí kù bẹ́ẹ̀. Ṣẹ́yìn náà ti wá rí pé mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Èmi ọmọ yín náà ni ìyáàfin Àlàkẹ́ Onírèsì, aya Mustapha. Ká tún fi ayọ̀ àti ìdùnnú fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀.